mo lérò pé gbogbo wa la rí fídíò lady yìí. sórí ilé ọkọ ilé ikú ni pampam má lọ lé ọkọ òjò kó sí ilé ẹ gẹ́gẹ́ ilé ọkọ ò dá o ojú ogun lè sórí ìyá ọkọ o ọ̀tá rẹ̀ ní í ṣe àbúrò ọkọ obìnrin ọ̀tá rẹ̀ ní í ṣe sórí bàbá ọkọ o ló nífẹ̀ẹ́ rẹ̀ o ṣòwárí ọkọ gangan oníṣìná ni má lọ bì kankan yòókó sílé ẹ kó má jáyé lọ mo wí tèmi. sọ pé tó Papa Super mo á rí tí èèyàn kan wá ń sọ fún mi pé ṣé Papa Super ní sọ sẹ́yìn ní sọ nǹkan kan ń pa rẹ̀ mo ní ẹ wá ń tèmi tí kọ́mẹ́ǹtì náà pọ̀ oríṣiríṣi kọ́mẹ́ǹtì làwọn èèyàn póòsì àwọn míì ti ẹ̀ bú síbẹ̀ àwọn míì ṣe pé àwọn míì sọ lọ́tún lọ́sì méjì ló pín sí ṣẹ́rí bó ṣe wà yẹn she might be speaking ironically. ṣẹ́rí àwọn ẹbí you can never win them with Milo and Milk. That's what many people do not know. The only thing tó lè fi win ẹbí ó ní pé kí ọmọ wọn kó rí ayọ̀ lọ́dọ̀ rẹ kó rí àlàáfíà kó rí serenity with you. tó bá jẹ́ glass of water péré lórí bù fún wọn wọ́n mú pẹ̀lú àlàáfíà wọ́n ṣàdúrà fún ọ ju pé kó o gbéyàn àtẹ̀gúsí kalẹ̀ kọ́mọ wọn sì mọ sunkún kọ́mọ wọn mọ̀ ní ayọ̀ pẹ̀lú ẹ bóyá àbúrò wọn àbẹ́gbọ́n wọn àbọ́mọ wọn kan tó fẹ́ ni you are always causing pain for the man. I'm talking of responsible men this time around mi sọ àwọn narcissist àwọn alágbàkó ọkùnrin o wọ́n bá ní gbogbo ẹranko tó níwo ní ọkàn yàn kì í ṣe bíi tìgbín o mi ò sọ̀rọ̀ àwọn tán wúlò ọkùnrin tí wọ́n wúlò ni mò ń bá wí o. When you marry a man tó wúlò tó dẹ̀ jẹ́ ọkọ gidi sí ẹ ní capacity ẹ ọ lè fi Milo and Milk kó fi wíìnì àwọn ìfẹ́ àwọn èèyàn rẹ̀ nítorí lè fi wíìnì ìfẹ́ àwọn èèyàn rẹ̀ láti nífẹ̀ẹ́ rẹ̀ ó ní kó ṣe dáadáa sọ́mọ wọn ọ lè mọ fọ́mọ wọn ní hypertension kó mọ fọ́mọ wọn ní wàhálà kó mọ nífẹ̀ẹ́ mi balẹ̀ lọ́dún ẹ gẹ́gẹ́ bí ìyàwó kó wá fíù pé ọ wíìnì àwọn ẹbí rẹ̀. I'm telling you ọṣẹ báyìí ọṣẹ tọ̀hún àìmọye àwọn tí wọ́n lè ṣe jù ọ lọ àìsìmọye àwọn tí wọ́n ń ṣe nǹkan kan tí wọ́n sì nífẹ̀ẹ́ wọn. tí àlàáfíà bá wà around you if their son finds peace around you kódà kó o mọ̀ tiẹ̀ rí kó o mọ̀ rí nǹkan kan ṣe wọ́n mọ̀ wípé yes ó fi ọmọ wa lẹ́mìí balẹ̀. ọ lè mọ fa wàhálà ní gbogbo ìgbà kó o mọ gbọ́mọ wọn lẹ́mìí gbóná kó o mọ ṣe nǹkan fún ọ kó o mọ appreciate ẹ̀ kó o mọ yẹ kó o mọ bú kó o mọ rán sílé káwọn èèyàn rẹ̀ fẹ́ràn ẹ̀ tó bá jẹ́wọ́ náà lọ́kọ bá máa treat ẹ àwọn family ẹ ò ní fẹ́ràn ọkọ yẹn. So you can't win all this to àwọn people to list ìjọ yẹn tó ní lágbájá ò nífẹ̀ẹ́ rẹ o tàmọ̀dò ò nífẹ̀ẹ́ rẹ o ọ̀tá rẹ ni o igbá kan àwo kan o all those people yẹn ọ̀ lè win ni wọn with material things. You can't make them love you by giving them things they have been eating before you come. ṣé bọ́n fẹ́ ẹ wá ni ṣé ìwọ jẹ́ ọmọ ẹ ṣé ìwọ dàgbà pẹ̀lú wọn ni o kì í ṣe ọmọ ẹbí wọn. For you to become the full member of the family, their son has to find peace with you. It doesn't matter pé iye ọmọ mélòó lọ bí kódà kọ́ ọmọ tí ìbímọ. Tó bá bí àlàáfíà fún ẹbí yẹn, they will love you. But tó jẹ́ pé ọmọ wọn tó fẹ́ gan, wàhálà ló ń kó bá lọ́rùn, wàhálà ló ń fayé ni lára, gbogbo lé ń gbóná bí omi ẹ̀bà. O ò lè expect kí ìyá ọkọ kó fẹ́ràn rẹ nígbà tí ọmọ rẹ̀ tó fẹ́ tó jẹ́ pé wàhálà ló ń kó bá ọmọ yẹn. Bí kò gbé lẹ́mìí gbóná bí kò irú ìyàwó tó yọ ọbẹ̀ sọkọ nílùú èbó kí ìyá ọkọ yẹn rí fídíò yẹn ṣó máa fẹ́ràn ìyàwó yẹn kò ní fẹ́ràn rẹ̀ tó ṣọkọ náà ló bá yọ kùmọ̀ sọmọ ọlọ́mọ tó níyàwó òun ni tó nà táwọn ẹbí ìyàwó yẹn bá rí iṣẹ́ inú wọn dùn sọkọ yẹn. So the only thing tó lè fi win wọn ò ní kí ọmọ wọn rí ayọ̀ pẹ̀lú rẹ̀. Their son should find peace with you not because of anything. àìmọye tí ó kọ nǹkan wá tí wọn ò ní gbà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èmi ti ríyàn tó ra agbára wo tó kó gbogbo ẹ̀ sínú búùtù mọ́tò rẹ̀ tó lọ ìlú they didn't collect anything from her wọ́n láwọn ò fẹ́ kó lọ make sure pé òun fọmọ àwọn lọ́kàn balẹ̀ ni. So you can't win all these people you listed. You can't win them with Milk and Milo. You can't win them with material things. You can only win them by giving their son peace. Then ètò wa sọ last pé ọkọ fúnra rẹ̀ onízìnà ni. What is your definition of zina? Kí ni definition zina? Àwọn ọkùnrin míì wà tó jẹ́ wípé nípa nature wọ́n fẹ́ jókòó tì wọ nìkan ìwọ ló gbà wọ́n láyè. Ọkùnrin míì wà bẹ́yẹn tí ò ní mindset láti níyàwó ẹlẹ́ẹ̀kejì níyàwó ẹlẹ́ẹ̀kẹta
tàbí tí ò ní máìdì pé òun fẹ́ ju obìnrin kan lọ nínú ìrìn àjò ayé òun. Many of àwọn ọkùnrin tẹ́ ẹ ní ó ń ṣe zìnà ẹ̀yin lẹ sọ ọ̀pọ̀lọpọ̀ wọn do ní zìnà. Kí ni akitiyan tí wọ́n ṣe láti má jẹ́ kí zìnà òkè ó fọ́kọ fún odidi ọdún kan ọdún méjì ò jẹ́ kó sún mẹ́ ò jẹ́ ó bẹ́ẹ̀ sùn ò gbà fún ṣe ló ń wọ ṣòkòtò mẹ́jọ lọ máa wọ papọ̀ nínú ilé. Tí ò bá fẹ́ ṣèṣe kú ṣe gan-an áyàwó pé tó bóyá ò máa nídìí láti fẹ́ yàwó ni. So má jẹ́ kí gbogbo yẹn discourage ẹ. I want to believe pé probably bí lady yìí ń ṣàwàdà ni. Tó bá dẹ̀ pé kò ṣàwàdà tó jó òótọ́ ni, that's my own view. I stand to be corrected. Ṣe mọ̀ wípé ẹ̀yin tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ó depend lórí ọ̀nà tí kálukú gbà débi tó wà. Ìwọ ló mọ bó ṣe débi tó wà. Àwọn obìnrin míì wà tó yẹ pé wọ́n mú wọn gbẹ̀yìn kùlé wọlé ni, kàn mú wọn gbà wájú ilé tí wọn ò fẹ́ wọn bó ti tó àti bó ti yẹ. And again, àwọn obìnrin míì wà, àwọn ìyàwó míì wà tó jẹ́ pé kí marriage yẹn tó ṣẹlẹ̀ gan ni misunderstanding ti wà látara pé mọ̀ fẹ́ ọmọ yìí, ìfẹ́ kọ́ fẹ́ ọmọ yìí, ìgbà kọ́ fẹ́ ọmọ yìí. Àwọn ọkùnrin míì wà tó yẹ pé ti lẹ́ni tán fẹ́ tẹ́lẹ̀ tó ti máa ń wálé wọn tipẹ́tipẹ́ míì báhùn years náà ti máa ń lọlé àwọn ọkùnrin yẹn tán ti lọ máa ṣiṣẹ́ ń bẹ̀ míì máa dáná fọṣọ ṣe bẹ̀ tọkùnrin yẹn dẹ̀ lè mọ́ ní interest láti fi hàn àbí òye yín. So at the end of the day wọ́n wá fẹ́ra wọn á become problem. Then obìnrin míì wà tó yẹ pé ọkùnrin yẹn ó ti ní ẹni tí wọ́n fẹ́ kó fẹ́, ìwọ kàn wá overtake ni, ó ṣeé ṣe kán má gbà tiẹ̀. And again gbogbo àwọn tí wọ́n support ẹ̀ nínú comment section tán láwọn support nǹkan tó sọ, ṣe rí most àwọn tó bá jẹ́ celebrity àwọn èèyàn máa ń fẹ́ láti wò wọ́n bẹ̀ wọ́n ń fẹ́ wọn. Tó bá lọ́kọ bóyá bí àwọn actress àbáwọn tó jẹ́ career women tó ti make ẹ̀ yẹn, ọkọ tó fẹ́ yẹn tàbí tó fẹ́ yẹn òun ló máa sọ̀rọ̀ ẹ dáadáa lọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ pé ẹ lágbájá tẹ̀ ń wò yẹn ọmọ dáadáa ní o, gbogbo èyí tó ń ṣe yẹn acting lásán ni o, acting ni o, wọ́n kàn act ni o, she be better person o, ọmọ dáadáa ni o, nkankan. Òun ló máa sọ bẹ́ẹ̀. So there is all the tendency that Holy Mary Mother of Jesus, okay kíní ni, there is all the tendency kó jẹ́ pé bóyá èèyàn tó fẹ́ ni ò present ẹ rightly to them tàbí káwọn máa ní wrong impression kan àbómi towards you. You have to be positive in everything. Tá a bá ti wà positive problem ni, because these people are family. O dàgbà pẹ̀lú wọn, o grow pẹ̀lú wọn. You have to make sure pé o ní positive mindset. Gbogbo èèyàn ò lè rí bákan náà. Everyone has their own differences. But when you have your own positive mind, you can use your positive mind to change people's perspective towards you. O lè fi positive mind yẹ kó o fi change perspective àwọn èèyàn towards yẹ. Ẹ rí pé ní bàbá ọkọ nìkan ló fẹ́ràn rẹ kìnìkan. Most times ṣe rí gender àgbà mi àwọn ọkùnrin òun sábà ní issue. Hardly lẹ́ẹ̀rí bàbá ìyàwó àtọkọ ọmọ kan mọ̀ ní issue. Bẹ̀ àwọn mọ̀mọ́ àti àwọn ìyàwó náà sábà mọ̀ ní challenges. That is if you are not positively minded. Obìnrin míì wà báwọn tó ní positive mind tó ṣe pé probably the way the man has presented her to the family is the cause of the issue. And again nílẹ̀ Yorùbá I believe pé tá a bá fẹ́ ọkọ, the family of the ọkọ a máa ń fẹ́ wọn pọ̀ mọ́kọ ni. So tá a bá ti mọ̀ yẹn láti ilẹ̀ tá a ti wà positive ní any problem. But in a situation whereby ìwọ fúnra ẹ ti believe pé lágbájá báyìí ò ní fẹ́ràn rẹ, tàmọ̀dò báyìí ò ní fẹ́ràn rẹ, làkàṣègbè ò ní fẹ́ràn rẹ, it becomes a problem. Nígbà tí èèyàn tí ó bá ṣe nǹkan tí ò dùn mọ́ ẹ nínú gan, ìwọ gan lè ṣe akitiyan to make sure that the person's mind change towards you. Àwọn ìyàwó wa wọ̀nyẹn, àwọn ìyàwó ọ̀nkú, ìyàwó ẹ̀gbọ́n ìyàwó, you see the way they do things, you learn a lot from them. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, I learnt a lot from àwọn ìyàwó yẹn. Despite the fact pé bóyá tá bá kàn fẹ́ ṣọdún, àbá fẹ́ ṣe party, àbá fẹ́ ṣe nǹkan kan tó pa gbogbo ẹbí pọ̀, gbogbo èèyàn máa wálé. The little time we spend together, I always enjoy their conduct. You know, so irú yẹn when we learn from those who have been experienced about this thing, we will not have challenges. Bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbèrú mentality yìí sí mind. Ẹ̀yin lágbájá ò fẹ́ràn rẹ, tàmọ̀dò ò nífẹ̀ẹ́ rẹ, làkàṣègbè ọ̀tá rẹ ni. When you have that mindset, it becomes a problem. Even when those people tán bá náwó ọ̀fẹ́ sí ẹ, ìwọ ò ní reciprocate. Àwọn ìyàwó mi wà, especially àwọn tó jẹ́ pé wọ́n mọ meaning statutory marriage. Tán mọ̀ pé when you are married statutorily, you have this power, you have this power. Ẹlòmíà lòun ò fẹ́ rẹ́ bí. Ẹlòmíà lòun ò fẹ́ rí family. A lock the door ni tó ní fẹ́rẹ́ yẹn kankan. Wọ́n pè kò ní gbé, wọ́n send message kò ní reply. Mo rí ní comment section téèyàn kan ní obìnrin lọ tóbìnrin tòótọ́ ló ń sọ igbá kan àwo kan. Kí ni akitiyan tí wọ́n ṣe?
Recently I was still talking with a lady. Mo ní òkè ìgbà tí mọ́mì yẹn wá tán wá sọ àwọn ọ̀rọ̀ wọn yẹn, what steps did you take? Ṣé o lọ síbi tán wà láti lọ sọ pé mọ́mì ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí, kódà gan gbogbo ìgbésẹ̀ báyìí láti gbé láti jẹ́ pé kí àwọn ọ̀rọ̀ yẹn yanjú? Did you do anything just to, you know, because these people, they are family, and whether you like it or not, ó dàgbà pẹ̀lú wọn. So to be a full and complete member, you have to make sure that you give them the positive vibes. I'm telling you, positive vibes ni èèyàn ti wá, wọ́n ti wá fohùn lẹ́bẹ̀ẹ́ yẹn, wọ́n lọ fine. O lè ní kí wọ́n dúró, kí wọ́n mọ̀ dúró. Nílẹ̀ Yorùbá, you can go to where she stays, she lives, to go and explain pé báyìí lọ́rọ̀ yìí ṣe rí. So bó ṣe jẹ́ nìyẹn, that's why tóbìnrin míì tán bá ní ó ṣe báyìí ó ṣe máa béèrè pé ṣé kìí ṣe Yorùbá ni, tán bá ní Yorùbá ni, bóyá kò dàgbà sílé. Ṣé mọ̀ fún àwọn míì wà bá ń tó ṣe pé wọn bí wọn sílé, tó bá bóyá bí ìlú òyìnbó náà bí wọn sí àbí another culture tó ń dàgbà sábẹ́ culture míì. Bẹ́ẹ̀ ọmọ tó jẹ́ ọmọ Yorùbá tá a dẹ̀ bí sílẹ̀ Yorùbá tó dẹ̀ dàgbà sílẹ̀ Yorùbá, there's always a different conduct. Even when we are faced with difficult in-laws, àwọn in-laws míì wà tó ń burú gan, but lábẹ́ ọgbọ́n Ọlọ́run àti oore ọ̀fẹ́, you'll be able to interact with them. I stand to be corrected, but I'm only doing this because of the comment section. There's one baba that said, so Papa Supe lẹ́sọ̀ ní sọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ ìmọ̀ ní òkè. Bámi Ọlọ́run bá ṣe darí wa, will say it. So just let us know that those people, they are not bad. You yourself, you cannot be a bad person. You must have positive vibe and positive mindsets. And you can only win them by making their son happy, not by causing chaos, problem, causing hypertension for their son. You now think the mother will come and like you. Kò lè work you. It is well. Ẹ má gbàgbé Sisi Alagbo Jolly July o. Gbogbo ọjà tá a bá rà, gbogbo àgbo tá a bá rà lọ́dọ̀ Sisi Alagbo throughout the month of July. Free way bill to our location. Ẹ ṣé gan.